Hello my people, ṣé dáadáa mo bá yín? Ọ̀rọ̀ lórí Princess Bíọ́lá Adébáyọ̀ àti Bàbá Ìjẹ̀ṣà. Ọ̀rọ̀ yìí ti di woro sí woro báyìí o, ó ti di iṣu ata yánranyánran, ó ti di gbas-gbòs lórí ẹ̀rọ alátagbà. Princess ti jáde báyìí o, ó ti sọ̀rọ̀ kùbákùgbé sí Bíọ́lá Adébáyọ̀. Ó ní aláìdáni, ó ní kó fò sókè kó nìṣó, ó ní òun á bá a kanlẹ̀, ó ní òun á fojú ẹ̀ rí màbo. Princess lérí sí Bíọ́lá Adébáyọ̀ o, ó ní òun á fojú ẹ̀ rí màbo, ó ní pé ọ̀dàlẹ̀ ni. Ó ní nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ títí tó fi ṣẹlẹ̀ títí di ìsìn yìí, ó ní Bíọ́lá Adébáyọ̀ pòrun fún ìṣẹ́jú kan rí pé kóun ṣe béèrè pé báwo ni ọmọ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wá nílé, kí ni ẹ̀bi Bíọ́lá Adébáyọ̀ nínú ọ̀rọ̀ yìí? Iṣẹ́ Bíọ́lá Adébáyọ̀ òun ló ń ṣe gẹ́gẹ́ bí òye tàwa. Ẹgbẹ́ náà ta lára ń tà báyìí o. Nǹkan tẹ́mi rò pé ó yẹ kí Princess sọ̀rọ̀ lé lórí òun ni pé lórí interview tí Bàbá Ìjẹ̀ṣà grant lọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀, kó wá confront Bàbá Ìjẹ̀ṣà wípé irọ́ ni ó ń pa, irọ́ ló ń pa. Nǹkan tí àwa rò bíá ó yẹ kí Princess jáde kó sọ nìyẹn, pé gbogbo nǹkan tí Bàbá Ìjẹ̀ṣà ń sọ yẹn o, baba ńlá irọ́ ni o. Ó jọ gàté, ó fẹ́ ẹsẹ̀ méjì jọra wọn. Tó bá jẹ́ wípé irọ́ ni, ó yẹ kí Princess lè jáde pé Bàbá Ìjẹ̀ṣà irọ́ ni òun pa. Ṣùgbọ́n Princess fìyẹn sílẹ̀, ó ta mọ́ Bíọ́lá Adébáyọ̀, ó ta mọ́, ó sọ wípé aláìdáni, ó ní kóun á sì bá kọlẹ̀, ó ní òun àfojú ẹ̀rí màbo. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, nǹkan tí Bàbá Ìjẹ̀ṣà tó ń sọ yìí òótọ́ ni wípé wọ́n dẹ trap fóun ni. A jẹ́ pé òótọ́ ni, nítorí pé Bíọ́lá Adébáyọ̀ yìí òṣèré ẹgbẹ́ wọn ni gbogbo wọn. Apá wọn ká Bíọ́lá Adébáyọ̀ náà ṣe ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí, náà ṣe ń dẹ́rù bà á. Ṣé ọ̀dọ̀ Bíọ́lá Adébáyọ̀ nìkan ni Bàbá Ìjẹ̀ṣà ti ṣe interview ni? Ṣèbó lọ sọ́dọ̀ Ayéfẹ́lẹ́, ṣèbó ti lọ síbi ibi méjì. Ọ̀ ṣe máa drag àwọn yẹn. Ayéfẹ́lẹ́ wà bẹ́ẹ̀, hàn drag ẹ. Ó ṣe wá jẹ́ Bíọ́lá Adébáyọ̀, ó ṣe wá jẹ́ pé Bíọ́lá Adébáyọ̀ ni Princess wá ń drag. Bàbá Ìjẹ̀ṣà ó ti promise àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ṣì ń lọ sí Àgídìgbo láti lọ grant interview. Òun á tún sọ tẹnu òun níbẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé gbogbo àwọn ibi tí Bàbá Ìjẹ̀ṣà fẹ́ máa lọ yìí, ṣé Princess á máa drag gbogbo wọn ni? Kò ní lè drag wọn, kò ní lè drag ọ̀rọ̀ tí Bàbá Ìjẹ̀ṣà ń sọ, kò ní lè takò Bàbá Ìjẹ̀ṣà yìí pé irọ́ ni, kò lè takò ẹ̀. Nǹkan táwọn àrò bí ó yẹ kí Princess ṣe nìyẹn. Ṣùgbọ́n ó fẹ̀ tẹ́lẹ̀, ó ń pa làpálàpá. Ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, òun ni Princess ń drag. Kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀. Kẹ́yìn náà kẹ́ comment, kẹ́ sọ èrò ọkọ̀ yín. Bíá ojú tí àwa fi wò níbí ó yàtọ̀ sí ojú tẹ̀yin fi wò. Tẹ́ bá comment, àmọ́ bá ṣe máa ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ tá a sọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ̀ ń wò wá lórí ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ dẹ̀ bá share. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀.